lópin ọ̀sẹ̀ tí ó kọjá yìí ìní ariwo ńlá sọ ní agbo òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí ẹgbẹ́ kan tí wọ́n ń jẹ́ Center for Human Rights and Social Justice nígbà tí wọ́n kéde wípé àwọn yóò mú ẹjọ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà náà fọ́rọ̀ àbónú òlu Minister for Interior tó sì tún jẹ́ akọ̀wé àgbà fẹ́gbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá pàwọn yóò mú lọ sí ẹjọ́ ẹ̀ lọ sọ́dọ̀ àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ìṣòwò ìlú báṣubàṣu Economic Financial Crime Commission EFCC tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé bí ìjọba Tinubu tí àwọn èèyàn gbà pa àwọn ló wà lẹ́yìn ìgbésẹ̀ ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Center for Human Rights and Social Justice bàbá fẹ́ bẹ̀rẹ̀ ìwádìí Arẹ́gbẹ́ṣọlá àṣírí ìdí tí wọ́n fi ní ṣe ìwádìí ipò mínísítà tó ṣẹ̀ṣẹ̀ fi sílẹ̀ lọ́dún méjì sẹ́yìn ò ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́ láti gbọ́ nípa àṣírí náà báyìí ẹ̀rọ ti wípé láìpẹ́ yìí ni Arẹ́gbẹ́ṣọlá ló kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tí wọ́n jọ dá sílẹ̀ lọ́dún 2013 tó sì fò fẹ̀rẹ̀ tó bọ́ sínú ẹgbẹ́ òṣèlú ADC kódà Arẹ́gbẹ́ṣọlá kì í ṣe èèyàn lásán nínú ẹgbẹ́ òṣèlú ADC o ipò akọ̀wé àgbà ẹgbẹ́ òṣèlú ADC ni èèyàn National Secretary tó sì jẹ́ pé látìgbà náà ló ti ń sá eré kiri lórí bí ojú yóò ṣe ti ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2027 àti bí Tinubu kò ṣe ní ṣe sáà kejì lọ́dún 2027 ṣá òjijì lọ́sẹ̀ tó kọjá ní ẹgbẹ́ Center for Human Rights and Social Justice ni wọ́n máa bẹ̀rẹ̀ tí wọ́n ní àwọn ti lọ mú ẹjọ́ Arẹ́gbẹ́ṣọlá lọ sọ́dọ̀ àjọ EFCC wọ́n ní kì í ṣe pàwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá Arẹ́gbẹ́ṣọlá fa wàhálà o wọ́n ní lásìkò ìjọba olóògbé Muhammadu Buhari tí ó ti ṣe ìjọba làwọn ti bẹ̀rẹ̀ sí ní máa mú ẹjọ́ ìkiri wọn látọdún 2016 ní làwọn ti kọ lẹ́tà sí àjọ EFCC lórí àwọn owó ìpínlẹ̀ Ọ̀ṣun tí Arẹ́gbẹ́ṣọlá ṣe báṣubàṣu ìyẹn owó tán ló tó bí ẹgbẹ̀ta bílíọ̀nù náírà 600 bílíọ̀nù náírà wọn ló wà àwọn ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò tí Arẹ́gbẹ́ṣọlá ṣe gómìnà ìpínlẹ̀ náà lọ́dún 2010 sọ́dún 2018 ìní àwọn fẹ́ ká ṣèwádìí ẹ̀ fún tó sì ní tí Buhari tó fi kúrò níjọba wọn da ẹjọ́ náà nù ní ṣùgbọ́n nígbà tó jẹ́ pé ìjọba míì lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà lórí àlééfà àwọn tó fẹ́ gbé ọ̀rọ̀ náà dìde bó tilẹ̀ jẹ́ pé ariwo sọ tí wọ́n sì ní Tinubu ló wà ní ìdí ọ̀rọ̀ náà ṣùgbọ́n ìbéèrè táwọn kan ń béèrè ni pé kí nìdí tó fi jẹ́ pé ẹgbẹ́ àwọn Tinubu àtẹgbẹ́ òṣèlú APC wọn ṣèwádìí Arẹ́gbẹ́ṣọlá ní àtìgbà tó ti kúrò nípò àti pé kí ló dé tí wọn ṣèwádìí ipò ẹ̀ mínísítà tó wá jẹ́ pé gómìnà tó ti ṣe láti bí ọdún 15 sẹ́yìn iná ṣẹ̀ṣẹ̀ fẹ́ wádìí ẹ̀ ìdí tí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé wọ́n fẹ́ wádìí eléyìí ò ní pé wọ́n bá wádìí àsìkò títí Arẹ́gbẹ́ṣọlá ṣe mínísítà ó ṣeé ṣe tán bá fa gbòòrò kí fòrògbòrò fagbó kí ọ̀rọ̀ lọ taba olóògbé Muhammadu Buhari ọ̀gẹ́ èyí tí wọ́n ní Tinubu ò fẹ́ kọlù rárá nítorí ojú rere àwọn Haúsá tó ń wá tá a sì gbọ́ pé ìdí eléyìí iná fífẹ́ lọ wú ọ̀rọ̀ ẹ̀ jáde lásìkò tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́dún 2010 sọ́dún 2018.